ilé-ẹjọ́ gíga ilé wa Supreme Court ti gbẹ́sẹ̀ lé ọjọ́ 10 oṣù kejì tí báńkì àpapọ̀ ilé wa CBN ti ṣáájú pa á láṣẹ pé òpin yóò dé bá gbígbà àti níná owó náírà ti tẹ́lẹ̀ nínú ìgbẹ́jọ́ náà tó ń lọ lọ́wọ́. Fún ìpolongo ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó Facebook wa Drivetv. Ilé-ẹjọ́ gíga jùlọ nílẹ̀ wa Nàìjíríà ìyẹn Supreme Court ló ti dá ìjọba àpapọ̀ lẹ́kun láti má ṣe jẹ́ kí òpin ó dé bá gbígbà àti níná owó náírà tuntun, kí ìjọba àpapọ̀ sì tẹ̀síwájú pẹ̀lú ìfẹsẹ̀múlẹ̀ òfin ìlànà àtúnṣe àyípadà owó náírà tuntun tí wọ́n ṣe náà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé àwọn gómìnà ìpínlẹ̀ 3 lápá àríwá ni wọ́n gbé ìjọba àpapọ̀ lọ sí ilé-ẹjọ́. Àwọn gómìnà 3 ọ̀hún ni gómìnà ìjọba ìpínlẹ̀ Kaduna, ìpínlẹ̀ Kogi àti ti ìpínlẹ̀ Zamfara nínú ìgbẹ́jọ́ tí wọ́n pè lọ́jọ́ 7 oṣù kejì. Nínú ìgbẹ́jọ́ wọn náà ni pé kí ilé-ẹjọ́ gíga jùlọ dá ìjọba àpapọ̀ lọ́wọ́ kọ́ lórí òfin àti ìlànà àtúnṣe àyípadà owó náírà tuntun èyí tí báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ṣàgbéjáde rẹ̀. Ìgbẹ́jọ́ náà ni wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ìgbìmọ̀ ẹlẹ́ni 7 ti ilé-ẹjọ́ gíga tí onídàájọ́ John Okoro nínú ìgbẹ́jọ́ rẹ̀ náà sì dájọ́ kí ìjọba àpapọ̀, báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN àti àwọn àsọmọ́gbé wọn, ilé ìfowópamọ́ lẹ́kùn gbogbo má ṣe fòpin sí gbígbà àti níná owó náírà ti tẹ́lẹ̀ náà tí wọ́n ti ṣáájú sọ pé òpin yóò dé bá ní ọjọ́ 10 oṣù kejì. Ilé-ẹjọ́ tún tẹ̀síwájú, ó ní kí ìjọba àpapọ̀, báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN àti àwọn ilé ìfowópamọ́ yòókù ó jáwọ́ nínú kíkọ owó náírà ti tẹ́lẹ̀ náà, kí wọ́n ó má ṣe fòpin sí i, kí wọ́n ó jẹ́ kí níná àti gbígbà rẹ̀ tẹ̀síwájú. Àwọn ènìyàn ọmọ Nàìjíríà nígbà tí wọ́n ń fi ìhà tí wọ́n kọ sí ìdájọ́ fífòpin sí owó náírà ti tẹ́lẹ̀ náà ìyẹn ọjọ́ 10 oṣù kejì gẹ́gẹ́ bí ilé-ẹjọ́ gíga ti ṣe gbẹ́sẹ̀ lé ọjọ́ náà tí báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ti pa láṣẹ pé pínpínpín yóò dé bá owó náírà àtijọ́. Níṣe ni àwọn ènìyàn ọmọ Nàìjíríà náà fi ìdùnnú wọn hàn sí ìdájọ́ ilé-ẹjọ́ gíga náà pẹ̀lú bí wọ́n ṣe ń pinnu àti gbẹ́sẹ̀ lé ìgbésẹ̀ ìjọba àpapọ̀ pẹ̀lú fífòfin de níná àti gbígba owó náírà ti tẹ́lẹ̀ náà. Àwọn gómìnà náà tí wọ́n pe ẹjọ́ nígbà tí wọ́n kọ̀wé ìgbẹ́jọ́ wọn èyí tí wọ́n pe ìjọba àpapọ̀ lọ́jọ́rú Wednesday sí olùpẹ̀jọ́ náà ọ̀gbẹ́ni AI Mustapha San rọ ilé-ẹjọ́ gíga jùlọ láti fọwọ́ sí ìwé ìpẹ̀jọ́ náà ní ìdájọ́ òdodo àti ní ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lákòókò tí ó tọ́ka sí àwọn ìṣirò báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN léyìí tí ó ṣàfihàn àwọn iye àwọn tí kò ní àpò ìfowópamọ́, ìyẹn àwọn tí kò ní àkáǹtì nílé ìfowópamọ́ ni wọ́n ń lọ bí ìdá 60 nínú ìdá 100. Mustapha wá kọminú wípé díẹ̀ nínú àwọn ọmọ Nàìjíríà ló wà pẹ̀lú àpò ìfowópamọ́, ìyẹn àwọn tí wọ́n ní àkáǹtì nílé ìfowópamọ́ tó sì tún jẹ́ pé wọn kò tún rí àǹfààní láti gba owó wọn náà jáde lákòókò látàrí àbájáde òfin ìlànà àtúnṣe àyípadà owó náírà tuntun. Àbájáde ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ náà tí onídàájọ́ Okoro fìdí ẹ̀ múlẹ̀ lẹ́yìn ìgbẹ́jọ́ náà ní èyí tí ìwé ìpẹ̀jọ́ fífún gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà á lérò ni ó wá sí ìmúṣẹ. Àṣẹ tí ilé-ẹjọ́ náà pa ni láti dènà ìjọba àpapọ̀ nípasẹ̀ báńkì àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà CBN láti dá wọn lọ́wọ́ kọ́ lórí ìpinnu fífòpin sí ọjọ́ 10 oṣù kejì ọdún 2023 tí wọ́n ti kéde pé òpin yóò dé bá gbígbà
àti níná owó náírà ti tẹ́lẹ̀ tí à ń ná. Ìgbẹ́jọ́ náà sì ń tẹ̀síwájú pẹ̀lú bí wọ́n ṣe sún ìgbẹ́jọ́ ọ̀hún síwájú di ọjọ́ 25 oṣù kejì ọdún 2023 fún gbígbọ́ àti dídá ẹjọ́ náà. Ilé-ẹjọ́ gíga ilé wa Supreme Court ti gbẹ́sẹ̀ lé ọjọ́ 10 oṣù kejì tí báńkì àpapọ̀ ilé wa CBN ti ṣáájú pa á láṣẹ pé òpin yóò dé bá gbígbà àti níná owó náírà ti tẹ́lẹ̀ nínú ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ nílé ẹjọ́. Fún ìpolongo ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sójú òpó Facebook wa Drivetv. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa lọ́lọ́kan òjọ̀kan, ẹ subscribe sí YouTube channel wa kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.